ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ Ige Gani Adams ó mà ti sọ̀rọ̀ síta lórí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ pé oṣù mẹ́jọ báyìí o. Bẹ́ẹ̀ ni bàbá náà sọ ọ̀nà àbáyọ sí ìṣòro nàìjíríà àti ti ilẹ̀ yorùbá lápapọ̀. Ǹjẹ́ níbo ni ààrẹ ọ̀nà kakanfò olórí gbogbo ilẹ̀ yorùbá ti sọ̀rọ̀ lásìkò tó ń bá ìwé ìròyìn The Sun newspaper sọ̀rọ̀? Inú wọn bàbí bàbá yìí pé kó sọ̀rọ̀ lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu bóyá ó dára tàbí kò dára. Nígbà tí yóò sọ̀rọ̀, ààrẹ ọ̀nà kakanfò ní àsìkò tí Tinubu yìí oṣù méje tó ṣẹ̀ lò ó ló ṣe kéré láti ṣàgbéyẹ̀wò ìjọba. Ó ní kí ló dé tí wọ́n fún láàyè sí láti jẹ́ kó ṣèjọba láti lè wò ó. Ó ní bóun bá ṣàgbéyẹ̀wò ìjọba ẹ̀ lóṣù méje tó ṣẹ̀ṣẹ̀ lò yìí, ó ní bí ìgbà pé èèyàn mọ téèyàn sọ nítorí pé oṣù méje kéré láti ṣàgbéyẹ̀wò ìjọba. Ǹjẹ́ kí ni ọ̀nà àbáyọ sí ìṣòro nàìjíríà? Ààrẹ Gani Adams ní òun máa ń wo àwọn èèyàn tó bá ń sọ pé nàìjíríà yóò dára, nàìjíríà yóò dára. Ó ní ò lè dára láíláí o àfi bí a bá ṣe àtúntò nàìjíríà. Ó ní kódà bí wọ́n bá jí òun ní ojú oorun ní ìgbà 100, ariwo àtúntò tóun yóò máa pariwo rèé, ìyẹn restructuring. Ààrẹ Gani Adams ní kò sí orílẹ̀-èdè náà ní gbogbo ayé tó tóbi tó nàìjíríà tó ń ṣerú ìjọba àpapọ̀ bá a ṣe ń ṣe. Ó ní wọ́n máa ń pín agbára ni, ìyẹn pé kí ẹ̀yà kọ̀ọ̀kan, ìyẹn igun kọ̀ọ̀kan lórílẹ̀-èdè kó máa ṣàkóso ara wọn. Ó ní báyìí ìdàgbàsókè ńlá yóò wà. Ó ní bí àwọn gómìnà tó ṣe báyé àwọn ìjọba ìbílẹ̀ tó súnmọ́ aráàlú jẹ́ jù, tí àwọn èèyàn ò lè ṣe nǹkan kan tó wá jẹ́ pé gbogbo ojú ọ̀nà àdúgbò, àwọn iléèwé alábọ́dé tó jẹ́ pé àwọn alága ìjọba ìbílẹ̀ ló ń kọ́ lọ́jọ́ sí, ó láwọn gómìnà ló ń kọ́ báyìí o tí wọ́n fi ń yan gànú ìwé ìròyìn nígbà tí wọn kò yọ̀ǹda owó fáwọn alága ìjọba ìbílẹ̀ mọ́. Ààrẹ Gani Adams ní ọ̀rọ̀ nàìjíríà báyìí bí a bá ju ọ̀bẹ sílẹ̀ ń gbàgbà, ibi pẹlẹbẹ ni yóò fi múlẹ̀ o, nítorí pé àtúntò gan-an ìní ọ̀nà àbáyọ sí ìṣòro nàìjíríà. Ó ní bí ẹnikẹ́ni bá ń sọ wípé bá a ṣe ń ṣèjọba yìí lọ ayọ̀ sì ń bọ̀ lọ́jọ́ kan, ó ní kò lè lójútùú. Orílẹ̀-èdè ń sọ̀rọ̀ èpè o, ó ní bá a sì máa bá a lọ rèé. Ó ní ṣùgbọ́n bí àtúntò bá wà tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tàbí igun kọ̀ọ̀kan tó ń darí ara wọn, tó jẹ́ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ọlọ́pàá ara wọn tí wọ́n tún darí nǹkan àlùmọ́ọ́nì wọn, ó ní eléyìí yóò jẹ́ kí ìlú nàìjíríà kó yàtọ̀. Ṣùgbọ́n ó ní bẹ́ẹ̀ kọ́, kò ní yàtọ̀ rárá o. Ó wá ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní kí bàbá náà rántí pé lásìkò táwọn ìjọ ń jìjàngbara lọ́jọ́ sí nínú ẹgbẹ́ nàdẹ́kò, ó náà ń pariwo fún àtúntò nàìjíríà o. Ó ní nígbà tó di gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 1999 sọdún 2007, ó láriwo àtúntò lòun náà tó ń pa o. Ó ní báyìí agbára nàìjíríà ó ti dé sọ́wọ́ ẹ̀ báyìí o. Ó ló kù sọ́wọ́ ẹ̀ láti jẹ́ kó náà kó ṣe àtúntò nàìjíríà. Ààrẹ Gani Adams ti sọ̀rọ̀ síta o. Àtúntò ìyẹn restructuring ló pè lórí ní ọ̀nà ló pè lọ́nà àbáyọ nàìjíríà o. Ṣùgbọ́n tí inú ọ̀pọ̀ àwọn tó ń jìjàngbara fún òmìnira ilẹ̀ yorùbá, ìyẹn àwọn Yorùbá Nations agitators, tí inú wọn kò dùn sí bàbá náà nítorí tí wọ́n sì ń tẹnumọ́ wípé ọ̀rọ̀ àtúntò kọ́ ló délẹ̀ yìí o, bí kò ṣe kí yorùbá kó kúrò lára nàìjíríà pátápátá.